A gbé Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa. Bákan náà ni à ń kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé fún ọjọ́ ìsinmi Pentecost èyí tí Ọlọ́run tó kà wáyé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní ńlá tí ẹ fún wa láti tún tẹ́tí gbọ́ ọ̀rọ̀ rẹ ní wákàtí yìí. A dúpẹ́ fún ẹ̀bùn rẹ Jésù Kristi. A sì tún dúpẹ́ fún ẹ̀bùn ẹ̀mí mímọ́ èyí tí ẹ fún ìjọ. Olúwa, bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, jọ̀wọ́ mí ẹ̀mí ìyè rẹ sínú wa. Jẹ́ kí gbogbo egungun gbígbẹ gba ìyè, kí gbogbo ọkàn aláìlera gba agbára, kí ẹ̀mí rẹ sì kún wa lọ́nà ọ̀tun, kí ayé wa kó di ọ̀tun nípa agbára rẹ, sí ojú ọkàn wa kí o sì yí ìgbésí ayé wa padà nípa agbára ẹ̀mí mímọ́ rẹ. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí mo ń bá wa sọ lónìí, òun náà ni mo pè ní ẹ̀mí mímọ́, ẹ̀bùn Ọlọ́run fún ìjọ. Ẹ̀mí mímọ́, ẹ̀bùn Ọlọ́run fún ìjọ. Bí òní ti jẹ́ ọjọ́ Pentecost, nínú èyí tí a ń ṣe ìrántí àyájọ́ tí ẹ̀mí Ọlọ́run tó sọ̀kalẹ̀ sórí ìjọ ènìyàn tí wọ́n péjọ ní yàrá òkè. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni a ṣe ń gbé àkórí yìí yẹ̀wò nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Olùfẹ́, ọjọ́ Pentecost kì í ṣe ayẹyẹ ìjọ lásán. Ó jẹ́ ìrántí ẹ̀bùn ńlá tí Ọlọ́run yọ̀ǹda fún ìjọ lẹ́yìn ìgòkèrí ọ̀run Jésù Kristi. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ kì í ṣe ọgbọ́n ènìyàn tàbí agbára ènìyàn tàbí ọlá ayé yìí òun la fi gbé ìjọ kalẹ̀. Ẹ̀mí mímọ́ òun ló bí ìjọ. Ìjọ òun ni a gbé kalẹ̀ nípa agbára àti ìwàláàyè ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ló sì ń ṣe okùnfà agbára èyí tí ó ń pa ìjọ mọ́ títí di òní. Ṣáájú ọjọ́ Pentecost, Ọlọ́run ti sọ ọ́ tẹ́lẹ̀ nípasẹ̀ wòlíì Jóẹ́lì pé yóò sì ṣe lẹ́yìn náà, èmi yóò tú ẹ̀mí mi jáde sórí gbogbo ènìyàn. Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 28. Èyí kìí ṣe ìlérí fún àwọn ènìyàn díẹ̀ tàbí ènìyàn péréte nìkan. Ètí Ọlọ́run ni fún gbogbo ènìyàn tó jẹ́ ti Ọlọ́run láti ṣe alábàápín ẹ̀mí mímọ́. Nínú májẹ̀mú láéláé, ẹ̀mí mímọ́ a máa dígbàbà lé àwọn kan, ẹgbẹ́ ènìyàn mẹ́ta. Ó ní ẹ̀mí Ọlọ́run máa ń bà lé lórí ní sáà kan. Àkọ́kọ́ ni àwọn wòlíì, ẹ̀mí Ọlọ́run a máa wá sórí wọn. Àwọn àlùfáà, ẹ̀mí Ọlọ́run a máa bà lé wọn, a wá a sì tún lọ. Bákan náà àwọn ọba. Ṣùgbọ́n ní àkókò Jóẹ́lì, Ọlọ́run lo wòlíì yìí láti sọ àsọtẹ́lẹ̀ pé àkókò kan ń bọ̀ tí ẹ̀mí Ọlọ́run yóò tú sórí ènìyàn gbogbo. Ó sì sọ ẹ̀kúnrẹ́rẹ́ àsọtẹ́lẹ̀ yìí nínú èyí tí Ọlọ́run sì dúró láti mú àsọtẹ́lẹ̀ náà ṣẹ. Ó sọ ní ti àwọn ọ̀dọ́, ó sọ ní ti àwọn àgbà, ó sọ ní ti àwọn akọ àti ní ti àwọn abo. Ó sọ títí dé orí àwọn ẹrú, gbogbo àwọn tó bá ti jẹ́ ti Ọlọ́run. Ṣáájú kí Jésù olùgbàlà tó gòkè lọ sí ọ̀run, bẹ́ẹ̀ ló pèsè àwọn ọmọ ẹ̀yìn sílẹ̀ láti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ tá à ń sọ nípa rẹ̀ yìí. Nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 22, Bíbélì sọ fún wa wípé Jésù olùgbàlà mí sí wọn. Ó wí fún wọn pé ẹ gba ẹ̀mí mímọ́. Eléyìí ni ìmísí àtòkè wá, èyí tó dàbí èyí tí a rí kà nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 7 nígbà tí Ọlọ́run ti dá ènìyàn tán. Bíbélì sọ pé ó mí ẹ̀mí ìyè sínú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Jésù mí sí àwọn ọmọ ẹ̀yìn pé ẹ gba ẹ̀mí mímọ́. Eléyìí ni ìpèsè àwọn ọmọ ẹ̀yìn sílẹ̀ láti gba ẹ̀bùn ńlá yìí. Ẹ̀mí mímọ́ ni ẹ̀mí ìyè Ọlọ́run nínú ìjọ. Láìsí ẹ̀mí mímọ́ kò sí ìyè. Bíbélì tiẹ̀ sọ fún wa pé láìsí ẹ̀mí Ọlọ́run yìí nínú ayé ènìyàn, ó ní òfo ni ènìyàn já sí. Láìsí ẹ̀mí mímọ́, ìjọ di aláìlágbára, ìjọ di akúrẹ̀tẹ̀, ìjọ di òfo, kò sì ní ìtumọ̀ rárá. Àwọn ọmọ ẹ̀yìn ti bá Jésù rìn ní ti ara. Síbẹ̀ wọ́n kún fún ìbẹ̀rù, àìlókun, àìlágbára.
ṣùgbọ́n Jésù mọ̀ pé wọn ò lè ṣe iṣẹ́ tó pè wọ́n sí láìsí ẹ̀mí mímọ́ nínú ayé wọn. Nítorí ìdí èyí, ní ìsìn àwọn àpọ́stélì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, Jésù Olúwa sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ ó máa ṣẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, ní Jùdíà, ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Ìlérí yìí ṣẹ ní ọjọ́ Pentecost. A mú ìlérí náà ṣẹ. Ọlọ́run kì í ṣe ìlérí kó má mú ìlérí rẹ̀ ṣẹ. Ẹ̀mí mímọ́ yìí ó ní ẹ̀mí agbára ìgbésí ayé Kristẹni. Ó ń fún wa ní agbára fún ìwà mímọ́, ìgboyà láti jẹ́rìí rẹ̀, ọgbọ́n fún iṣẹ́ ìránṣẹ́ àti orí ọ̀fẹ́ fún iṣẹ́ Ọlọ́run. Ní ọjọ́ Pentecost ní ìlérí yìí ṣẹ nígbà tí ìjọ wà ní ìṣọ̀kan ní yàrá òkè. Gbogbo wọn wà ní ibì kan, wọ́n sì ní ohun gbogbo ṣọ̀kan. Lójijì ó ní ariwo ta, ẹ̀mí Ọlọ́run bà lé wọn, ẹ̀là ahọ́n bíi ti iná ó sì sọ̀kalẹ̀ wá sórí wọn. Àwọn tí wọ́n jẹ́ aláìlágbára àti aláìlókun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n di alágbára. Pétérù, ẹni tó ti sẹ́ Jésù níwájú ìránṣẹ́ kékeré, ọmọbìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá di ẹni tó dúró níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti wàásù ìyìn rere, tó bẹ́ẹ̀ tí ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n yí padà tí wọ́n sì di ti Kristi ní ọjọ́ kan ṣoṣo. Eléyìí fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀mí mímọ́ ló ń ṣiṣẹ́, agbára ènìyàn kọ́. Ohun tí ẹ̀mí mímọ́ lè ṣe òun la rí ní ọjọ́ Pentecost yìí. Ó ń sọ aláìlera di alágbára, ó ń sọ ẹni tí ò ní okun di ẹni tó lè dá dúró. Ẹ̀mí mímọ́ ó ní ẹ̀bùn Ọlọ́run fún ìjọ fún ọ̀pọ̀lọpọ̀ ìdí. Mo fẹ́ mẹ́nubà ìdí mẹ́rin tí mo fẹ́ kí á dìmú ká sì lè ṣàfẹ́rí ẹ̀mí mímọ́ bíi ti ìgbàanì, kí ayé wa kó lè kúrò lójú kan kó sì lè dé ibi tí Ọlọ́run fẹ́ ká dé, ká lè jí ohun tí Ọlọ́run fẹ́ ká jẹ́ àti ká lè gbé ògo Ọlọ́run ga. Ní àkọ́kọ́, ẹ̀mí mímọ́ ń fún ìjọ ní ìyè. Ìjọ tí kò ní ẹ̀mí ó lè ní ètò, ó lè ní orin, wọ́n tiẹ̀ lè ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ṣùgbọ́n òfo lásán ni. Òkú nípa ti ẹ̀mí onírú ìjọ bẹ́ẹ̀ yóò jẹ́, gẹ́gẹ́ bí a ti sọ nípa ìjọ Laodikia. Èkejì, ẹ̀mí mímọ́ ń fún wa ní agbára fún iṣẹ́ ìránṣẹ́. A kò lè ṣe iṣẹ́ Ọlọ́run pẹ̀lú agbára ènìyàn. Ìwé Sakaraya orí 4 ẹsẹ̀ 9 sọ fún wa pé kìí ṣe nípa ipá, bẹ́ẹ̀ ni kìí ṣe nípa agbára, bí kò ṣe nípa ẹ̀mí mi ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ẹ̀kẹta, ẹ̀mí mímọ́ ó ń darí wa sínú òtítọ́, gẹ́gẹ́ bí èyí tí Jésù sọ ní Jòhánù orí 14 ẹsẹ̀ 13. Ó ní nígbà tí ẹ̀mí òtítọ́ bá dé, yóò darí wa sínú gbogbo òtítọ́. Bákan náà, ẹ̀kẹrin, ẹ̀mí mímọ́ ó ń so èso rere jáde nínú ìgbésí ayé wa. Èso ti ẹ̀mí bí a ti ọwọ́ Gàlátíà kọ sílẹ̀, bí Paul ti kọ nínú ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 22 tí ẹsẹ̀ 23. Ó ní èso ẹ̀mí ní ìfẹ́, ayọ̀, àlàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀mí mímọ́ ló lè mú kí àwọn èso yìí kó farahàn nínú ayé wa, kí ayé wa sì lè ní ìtumọ̀ gẹ́gẹ́ bí Kristẹni. Ẹ̀rí gidi pé ènìyàn kún fún ẹ̀mí mímọ́ kìí ṣe nígbà tí ènìyàn ń sọ tó ń fèdè tó sọ̀rọ̀ nìkan, bí ó ṣe pé nígbà tí ènìyàn bá ń so èso ti ẹ̀mí, tí àwọn èso wọ̀nyí ń farahàn, tí ìgbé ayé ènìyàn tó sì dàbí ti Kristi, bí àwọn ènìyàn ti rí àwọn ọmọ ẹ̀yìn nígbàanì tí wọ́n sì pè wọ́n ní Kristẹni. Ohun karùn-ún, ẹ̀mí mímọ́ ó mú ìṣọ̀kan wá sínú ìjọ, nítorí parí pé ìjọ ìgbàanì wọ́n ṣọ̀kan, ẹ̀mí mímọ́ ń ṣiṣẹ́ láàrin wọn, ó sì ń farahàn láàrin wọn. Lónìí, ìjọ sì nílò ẹ̀mí mímọ́. Ètò kò lè rọ́pò ẹ̀mí mímọ́, ẹ̀kọ́ kò lè rọ́pò ẹ̀mí mímọ́, ọgbọ́n ènìyàn kò lè rọ́pò ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀ Kristẹni lónìí wọ́n ní ẹ̀sìn láìsí agbára. Wọ́n ń lọ sí church ṣùgbọ́n wọn kò ní iná ẹ̀mí. Wọ́n ń kọ orin ṣùgbọ́n ìwàláàyè Ọlọ́run kò sí nínú rẹ̀. Ọjọ́ Pentecost ń rán wa létí pé Kristẹni láìsí ẹ̀mí mímọ́, ẹ̀sìn ló wà nínú rẹ̀. Ẹ̀sìn tó mú ẹ̀sìn dání ni. Ọlọ́run sì ń tú ẹ̀mí rẹ̀ jáde lónìí
ìlérí Jóẹ́lì sì wà láàyè, ẹ̀mí Jésù sì wà fún wa, iná Pentecost sì ń sọ̀kalẹ̀, Ọlọ́run sì ń mú ìlérí rẹ̀ ṣẹ. Ṣùgbọ́n ebi ẹ̀mí, àdúrà, ìgbọ́ràn àti ìfẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ ṣáájú kí ẹ̀mí mímọ́ kó tó bà lé wa lórí. Ìbéèrè lónìí kì í ṣe pé bóyá ẹ̀mí mímọ́ wà tàbí ẹ̀mí mímọ́ ò sí. Ìbéèrè ni pé ṣé a ti pèsè ọkàn wa sílẹ̀ láti gba ẹ̀mí mímọ́ ní kíkún sínú ayé wa? Ìjọ nílò iná titun, gbogbo ìdílé nílò agbára àjínde, àwọn òṣìṣẹ́ Ọlọ́run nílò òróró titun, àwọn ọ̀dọ́ nílò ìtọ́sọ́nà ọ̀run, àwọn orílẹ̀-èdè nílò ìjìnlẹ̀ ẹ̀mí. Kí ẹ̀mí mímọ́ sí ìjọ, kí gbogbo egungun gbígbẹ kó gba ìyè, kí gbogbo aláìlera kó gba agbára, kí iná Pentikọ́stì kó jò lẹ́ẹ̀kan sí nínú ìjọ rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti pinnu rẹ̀. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ á ṣàfẹ́rí ẹ̀mí mímọ́ ká lè ní ìrírí ẹ̀bùn ńlá yìí tí Ọlọ́run fi fún ìjọ. Mo sì gbà ládùúrà pé bí ìlérí ti ṣẹ ní ọjọ́ Pentikọ́stì, bí a ti ń ṣe àfẹ́rí Ọlọ́run yóò mú ìlérí yìí ṣẹ lẹ́ẹ̀kan sí nínú ayé wa. Iná Ọlọ́run yóò sì ràn nínú ayé wa yóò sì ní ìtumọ̀ ọ̀tun ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tó fi bá wa sọ̀rọ̀ lónìí. A dúpẹ́ fún ẹ̀bùn ẹ̀mí mímọ́ èyí tó yọ̀ǹda fún ìjọ. Bàbá, a bì ọ́ pé kí agbára ọjọ́ Pentikọ́stì kó má ṣe díbàjẹ́ nínú ayé wa. Kún wa pẹ̀lú ẹ̀mí rẹ lọ́nà tuntun. Jẹ́ kí gbogbo tútù ẹ̀mí kó dópin nínú ayé wa. Mú iná kí ó jò lẹ́ẹ̀kan sí. Tún agbára wa ṣe kí o sì jẹ́ kí a di ẹlẹ́rìí rẹ jákèjádò gbogbo àgbáyé. A gbàdúrà, a fi ara àti ọkàn wa lé ọ lọ́wọ́ lákọ̀tun. Jẹ́ kí ìwàláàyè rẹ máa bá wa gbé ní gbogbo ìgbà. Ìyè àti àwọn mìíràn la béèrè fún nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.